Ìròyìn atẹ́rẹrẹ ló tún gorí ètò lówùúrọ̀ yìí. Mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná Adelabu ti kọ̀wé fipò sílẹ̀. Agùnbánirọ̀ fìyà jẹ àwọn ọmọ ẹgbẹ́ ogún mẹ́rìnlélógún. Ile Igbimo Asofin fọwọ́ sí ìbéèrè fún owó gbèsè 6 billion tí Tinubu jẹ. Mi ò lè tọrọ bẹ̀bẹ̀ fún ẹnikẹ́ni mọ́, Iyabo Ojo sọ lẹ́yìn Funke Akindele tó kọ Toyin Abraham sílẹ̀. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Mínísítà fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná orílẹ̀-èdè Nàìjíríà Adelabu ti kọ̀wé fi ipò sílẹ̀. Adelabu, ẹni tí ó jẹ́ igbákejì gómìnà fún báǹkì àpapọ̀ ilé wa nígbà kan rí, fi lẹ́tà rẹ̀ ṣọwọ́ sí ààrẹ Tinubu nípasẹ̀ akọ̀wé fi ìjọba àpapọ̀ lọ́jọ́ 21 oṣù kẹta ọdún yìí. Ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún àǹfààní tó fún òun láti sin orílẹ̀-èdè Nàìjíríà. Ó sì sọ pé òun fipò sílẹ̀ láti lè ráyè gbájúmọ́ èròǹgbà òun láti di gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ agùnbánirọ̀ fìyà jẹ àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ogun mẹ́rìnlélógún. Ilé-iṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ti fi ẹ̀sùn kan àwọn ọmọ ogun mẹ́rìnlélógún tí wọ́n ṣèṣe ní ìpínlẹ̀ Sokoto fún ẹ̀ṣẹ̀ tí bẹ̀rẹ̀ láti àìsísẹ̀lẹ̀. Olùdarí ìpínlẹ̀ náà Usman Yakubu Yaro ló ṣe ìfihàn yìí níbi ayẹyẹ ìṣẹ́gun àwọn ọmọ ẹgbẹ́ Batch A Stream 1 ti ọdún 2025 ní ìpínlẹ̀ náà ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 21 oṣù kẹta ọdún 2026. Ó fi hàn pé àwọn ọmọ ẹgbẹ́ mẹ́jọ yìí yóò tún ṣe ọdún ìṣẹ́ wọn, nígbà tí àwọn ọmọ mẹ́rìndínlógún mìíràn ti mú iṣẹ́ wọn gbòòrò sí nítorí onírúurú àìtọ́ tí wọ́n ṣe nígbà ìdánwò náà. Síbẹ̀ ó yin àwọn àfikún tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ogun náà ṣe. Ó sì sọ pé àwọn ènìyàn méjì tí wọ́n tayọ dáadáa ni wọ́n fi àmì ẹ̀yẹ hàn. Nígbà náà ni àwọn olùdarí náà gba àwọn ọmọ ẹgbẹ́ náà jáde kúrò níṣẹ́ ìmíràn láti jẹ́ aṣojú rere ní tòótọ́ náà kí wọ́n sì lè mọ ọgbọ́n tí wọ́n fi máa fi ayé wọn ṣe. Ó tẹnumọ́ bí a ṣe lè kọ́ àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ogun yìí lọ sí àwọn agbègbè ìgbèríko wọn níbi tí ọ̀pọ̀lọpọ̀, pàápàá jùlọ àwọn òṣìṣẹ́ ìṣègùn ti ràn lọ́wọ́ láti di àwọn àlùfáà àti láti tọ́jú ìlera wọn. Ayẹyẹ náà ṣe àmì ìparí ọdún iṣẹ́ ẹ̀sìn náà pẹ̀lú ìkànsí sí àwọn ọmọ ẹgbẹ́ ọmọ ogun láti gbé àwọn èrò ìbáwí, ìfẹ́ orílẹ̀-èdè àti sísin orílẹ̀-èdè náà. Ile Igbimo Asofin fọwọ́ sí ìbéèrè fún owó gbèsè 6 billion tí Tinubu. Ile Igbimo Asofin ti fọwọ́ sí ìbéèrè ààrẹ Bola Ahmed Tinubu láti gba owó gbèsè láti ọ̀dọ̀ tí ó tó 6 billion. Wọ́n fún wọn ní àṣẹ náà láàrin wákàtí 3 ààbọ̀ lẹ́yìn tí ààrẹ Ile Igbimo Asofin Sẹ́nitọ̀ Godwin Akpabio ka ìwé ìbéèrè ààrẹ ní àsìkò ìpadà gbogbogbò. Ìpinnu náà tẹ̀lé àgbéyẹ̀wò àti gbígba ìròyìn tí Sẹ́nitọ̀ Aliyu Wamako APC Sokoto North, àgbékalẹ̀ ẹni tí ó jẹ́ alága ìgbìmọ̀ ẹgbẹ́ fún àwọn gbèsè àdúgbò àti àjèjì. Wọ́n fi ìbéèrè fún gbèsè tí ààrẹ Tinubu fi hàn nínú lẹ́tà méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì kọ Akpabio. Wọ́n sì kà á ní Ilé Ìgbìmọ̀ Asòfin ní ọjọ́ Ìṣẹ́gun. Nínú lẹ́tà àkọ́kọ́ yìí, ààrẹ béèrè fún ìfọwọ́sí láti dẹ ètò ìnáwó ìta tí a ṣètò fún ìyípadà owó TRS tí ó tó 5 billion pẹ̀lú First Abu Abdul Bank ní United Arab. Ó sì ṣàlàyé pé ó lọ sí ilé-iṣẹ́ náà ní ìpínlẹ̀. Tinubu sọ pé a ò lo owó náà fún iṣẹ́ ètò ìnáwó, ṣíṣe àwọn iṣẹ́ pàtàkì fún ètò ìṣẹ̀dá àti àtúnṣe owó gbèsè ilé àti òde. Ó fi kún pé ilé-iṣẹ́ náà yóò tún fún ní àǹfààní láti ṣe àwọn iṣẹ́ ìnáwó tó pàdánù.
Ó tún ṣàlàyé pé gbogbo gbèsè gbogbogbò ní Nàìjíríà 110.3 billion tó dàgbà pẹ̀lú nǹkan bíi 159.2 trillion ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2025. Ó sì sọ pé yíyọ owó gbèsè náà kúrò ní ìpínlẹ̀ díẹ̀ yóò ràn wọ́n lọ́wọ́ láti dín ìfúnpá lórí ìsanwó gbèsè tó kù. Nínú lẹ́tà mìíràn, ààrẹ béèrè fún ìfọwọ́sí fífún ní àwọn ìwé ààbò ìjọba àpapọ̀ tí a fi owó náírà ṣe gẹ́gẹ́ bí ohun. Tinubu tún béèrè fún ìfọwọ́sowọ́pọ̀ láti ọ̀dọ̀ àwọn aṣòfin fún ètò àwìn tó ṣe bíi 1 billion láti ọ̀dọ̀ UK Export Finance ti ẹ̀ka Citibank ní òkè òkun láti fi ṣe owó fún àtúnṣe àti àtúnṣe Lagos Port Complex àti Tinkan Island Port. Iyabo Ojo ti fi ọ̀rọ̀ síta o. Ó ní wípé mi ò lè tọrọ bẹ̀bẹ̀ fún ẹnikẹ́ni mọ́. Iyabo Ojo ló sọ lẹ́yìn Funke Akindele nígbà tí Funke Akindele kọ Toyin Abraham sílẹ̀. Òṣèré àti fíìmù Nollywood Iyabo Ojo ti sọ pé òun kò lè dáàbò bo wàhálà tó wà láàrin àwọn ẹlẹgbẹ́ òun. Ẹ rántí pé Funke àti Toyin gbọ́ ìròyìn níbi ìfihàn fíìmù Iyabo tí ó wáyé níparí ọ̀sẹ̀ lẹ́yìn tí Funke kọ̀ kí Toyin náà ti lọ sí orí tábìlì kan nígbà tí Funke àti Iyabo jókòó láti kí wọn. Lẹ́yìn tí ó kí Iyabo, ó gbéra láti kí Funke, ẹni tí kò dáhùn. Nínú ìfìwéránṣẹ́ gígùn kan tí Iyabo fi hàn sí ojú ìwé Instagram rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun, ó sọ pé òun bá àwọn tí fi fẹ̀sùn kàn sọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin àwọn òṣèré méjèèjì. Ó sọ pé ìbáṣepọ̀ òun pẹ̀lú Akindele ti pẹ́ láti ọdún díẹ̀ sẹ́yìn, bó tilẹ̀ jẹ́ pé ó ti ní àríyànjú nígbà kan. Iyabo sọ pé òun àti Funke jẹ́ ọ̀rẹ́ fún ìgbà pípẹ́ ṣùgbọ́n wọ́n ní àríyànjiyàn nígbà kan rí. Òun pé òun bá sọ̀rọ̀ fún Funke Akindele nígbà náà lórí fíìmù Toyin, èyí tí ó pè ní ọ̀nà tí kò tọ́ tí kò jẹ̀yẹ. Síbẹ̀síbẹ̀ ó ṣe àkíyèsí pé ìdáhùn náà dàrú lẹ́yìn àwọn àríyànjiyàn tí ó dé ní oṣù kejìlá lórí àwọn fíìmù tí a tún ṣe ní sinimá. A ní rí jù báyìí lọ lórí ìròyìn àtẹrẹrẹ. Ẹ bá wa pàdé lórí ìkànnì Facebook page wa Target Radio TV, lórí TikTok wa Target Radio TV, lórí YouTube wa náà Target Radio TV, lórí Instagram page wa Target Radio TV. Ẹ ṣé púpọ̀.